lẹ́ni Ọlọ́run pè ibi kó wá ṣiṣẹ́ ẹni tó Ọlọ́run pè òun náà tó wá gbé èèyàn ibi jẹ́ kájọ ṣe bàbá wa ṣe Alimi lọ́lọ́run pè ó wá ti ẹnu àwa kọ̀ọ̀kan bọ̀ náà rọ̀ nípa ẹ̀jẹ̀ àjọ ṣe tora nàbí tó ń gbàṣẹ fún náà dasẹsẹ sallallahu alaihi wasallam ó láwọn tí wọn jọ ṣe Ọlọ́run pé anabi wa Ibrahim salatu wasalam ó tẹnu ọmọ rẹ̀ bọ̀rọ̀ tí ń ṣe Ismaila wọn jọ ṣe Ọlọ́run pé Musa náà tẹnu Haruna ó ti bọ̀rọ̀ tábà tí wọn ń dákọ ẹni aránṣẹ́ ẹni tóun náà pé ó mọ̀ dákọ rẹ̀ ló fà tó jásí wípé ní ilé náà ilé bàbá wa Sheikh Alim ilé yìí ní ilé àpọ́nlé ni ilé tẹ́nì kankan ò gbọdọ̀ ọ̀nà ká àbùkù sí ni torí gbogbo ẹni bá ti níbàṣe pẹ̀lú bẹ̀ bọ́ bá jẹ́ ní àbùkù tẹ́lẹ̀ yóò dẹ̀ ní yìí kọ́dà bójú olóòsì yóò dolówó bójú ẹni yẹ̀yẹ́ yóò dẹ̀ ní táyé ó máa pọ́nlé gbogbo àpọ́nlé tí wọ́n fún wa kì í sàọ́lá ní àwọn ni wọ́n ní a ní láti dá àpọ́nlé ọ̀nà àpàdà sínú ilé náà kásọ̀ kó ṣe é kólé mẹ́ta. bọ́lọ̀ ń bá ti wá ń kí wọn níbẹ̀ wọ́n máa kí àwa náà táwa náà dúró lórí wípé iṣẹ́ wọn láà máa ṣe ilé wọn láà sì máa tẹ̀lé ànítàtọ́ yọ àṣẹ wọn Ọlọ́run wọ́n jẹ́ kí ilé náà bàjẹ́ láíláí wọ́n sọ ọba lówà wọ́n sọ ọba lómi wọ́n sọ ọba lómi láíláí la ilaha illallah wala Muhammad rasulullah sallallahu alaihi wasallam kí bàbá mi àgbà nímọ̀lẹ́ kò sẹ́ ìdìgbà tí yẹn bá sọ pé sẹ́ni Ọlọ́run ni wọ́n ìwọ náà mọ̀ pé ní Ọlọ́run ni wọ́n torí pé ọ̀tọ̀ lẹni tí ń ka Kùránì ọ̀tọ̀ lẹni tí ń lò àwọn ń ka ni Ọlọ́run ní tábà ní ẹ̀sùn kọ́nà lè gba ìfẹ́ yìí náà èyí náà làgbàlagbà tẹ́ ń ṣe látàrí náà ìrẹsọ wa ló kọ́lẹ̀ bí wa ètò wọn gbà fún sí Ọlọ́run gbogbo tó náà ṣe fún mi Ọlọ́run níjọ́ bàjẹ́ la ilaha illallah wala Muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah wala Muhammadu rasulullah sallallahu alaihi wasallam wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim látara ọgbọ́n tí mo dá fún wọn bàbá mi àgbà gíga ń bàrí Allahu hayatahu ọlọ́mọsàjà rí yẹn pẹ́ ọlọ́mọdé ṣe pẹ́ wọn nífẹ̀ẹ́ lómi sí yín wọn láti tóbi Ọlọ́run wọn láfa àgbàṣe wà á lé mi níwájú Ọlọ́run bàbá mi àgbà nígbà tó rè Allahu hayatahu Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ la ilaha illallah wala Muhammad rasulullah sallallahu alaihi wasallam bàbá mi àgbà bàbá wa fara gbàná Allahu hayatahu ẹ ṣeun dúpẹ́ púpọ̀ gbogbo mọ̀lẹ́bí ní dúpẹ́ fún yín gbogbo àdúpẹ́ ní dúpẹ́ fún yín kọ́dà bàbá wọlọ́lá ọba ló lọ ní dúpẹ́ fún gbogbo jama ìdákọ̀jà tó شيخ اللهم نسألك من الناس لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. àwọn bàbá wa méjèèjì àwọn afáwa al-mutarjim al-fasih ọba tí ó gbé kalẹ̀ ní ẹni tí ó máa ṣàlàyé ní tó dí kókó Ọlọ́run ọ̀rọ̀ yìí ò ní dí kókó láíláí la ilaha illallah wala Muhammadu rasulullah sallallahu alaihi wasallam bàbá mi Ìmámù Ọlọ́kà àti bàbá mi Muhammadu Juma Dasuki àti bàbá mi Ìmámù Ojúẹba àti bàbá wa Ìmámù Díàpẹ́ òkè gbogbo yín ìpè ẹ ṣeun gan Ọlọ́run dó tì yín Ọlọ́run ní dààmú yín al-Fatiha. بشرا ونذيرا بشراك يا خير الإمام مبشرا أو بشراك يا خير الإمام بشيرنا بعد البشير مؤقرا وبشيرا أكبر الله مفي ẹnu gbólóhùn yìí mo fi kí bàbá wa tuntun tòní pé àti al-wiqayatu àti al-inayatu àti al-hidayatu
wọ́n lá bí bàbá mi àgbà nímọ̀ ilé ti wí ọlọ́jọ́ bá bàbá wa ìmáàmù tuntun tiwa. Amina. ẹni ọba sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fún un náà. Amina. ìjókòó yìí àti wíwá yìí náà wá sí ni àdúrà náà lajẹ́ kó ló da kájẹ́ pọ̀jù fún bàbá wa ìmáàmù ọba tí ó ní kẹ́ fi irun dúdú débẹ̀ ọlọ́jọ́ ó di funfun. Amina. ẹ darúgbó ìmáàmù. Amina. kẹ́mi yóò gùn kẹ́rí iṣẹ́ kọ́lọ́wọ́ bá yín ṣe ọlá amina ọlá fatiha. Amin. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Ọ̀pọ̀ ọpẹ́ dúdú fọba tó láyé. Fọba tó láyé. Ọ̀pọ̀ àsálàtù fún Muhammadu. Muhammadu. Ṣéwù mọ́kànlá fọba Ìlọrin. Ọ̀pọ̀ ọpẹ́ dúdú fọba tó láyé. Ọ̀pọ̀ àsálàtù fún Muhammadu. Láṣẹ ṣéwù mọ́kànlá fọba Ìlọrin. الله يحفظك من الناس لا تخاف موتا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. mo kí bàbá wa àgbà mọ́mọ́lé ike ẹkú oríire ẹkú ìdùnnú ẹ sì kú àmójúbà ẹ̀yin ara yín mo fi gbólóhùn náà kí àbá àmọ́ gàbà yí bẹ́ẹ̀ mo sì kí àbá wa àgbà rábànà àbá wa àgbà ajánẹ́sì àgbà àdókòtò Hakeem àti àbá àgbà rábànà àtàwọn àfihàn àtàwọn àgbà ní ìdí àpẹ ní ọjọ́ tí a ti pàdánù bàbá àtàná tọ́wọ́n ti pa á lẹ́kọ́ lánàá kó tó wá pé wọ́n ń dùn wá nú lónìí ní ìmáàmù ti dagun ó dagun ọlọ́run wọn ń fi láti dọ́ àlàrúbá pé Dàrámísì tá a wà ní palace pé dùnní títí láyéláyé ọlọ́run wọn fi ń dùn wá nú. Ọlọ́run wá fi ń dùn wá nú. bàbá ìmáàmù bàbá mi máa gbà bàbá mi máa gbà ayámúná kọ́ èrì àbí àkúnlé kọ́ èrì àkí. Ayabuna khayri abi akhun li khayri akhi. kinayatan bihima an ashrafi nasabi. Kinayatan bihima an ashrafi nasabi. àti ipò oríire ọlọ́run tó rí inú kalẹ̀ kó kalẹ̀. Àmín. àti ipò oríire mẹ́rin èyí tó fojú àbáyé eríire àkọ́kọ́ òun ni oríire àgbàlagbà rẹ àwọn àgbàlagbà rẹ tẹ̀ tara wọn jáde oríire kejì òun ni oríire ìmúnire tẹ̀ tì mímọ́ oríire kẹta òun ni oríire ìwà rẹ tẹ̀ ní kẹtọ́ lórí ìmọ̀mọ́ àwọn oríire mẹ́ta tí wọ́n ń kalẹ̀ yìí tí kaba ti dagun kéèyàn ní bíbí rẹ kéèyàn ní olùkọ́ rẹ kéèyàn ní ìwà rẹ ẹlẹ́kẹ̀ẹ́ni rẹ òun ni oríire ìmọ̀ rẹ ẹ̀dùn nípìnlẹ̀ ẹ̀dùn ní olùkọ́ ẹ̀dùn ní ẹ̀kọ́ gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹ̀tún wá dùn ní bàṣẹ. Ẹ̀tún wá dùn ní bàṣẹ. o fẹ́ débẹ̀ la tẹ́bùlùbù àlàyé bùlùbù ìdá ayé lábùnú ìdá ẹni tí ò bá rí ìpínlẹ̀ kan kó yanjú wọn kì í tì í síwájú. Ẹni tí ò bá rí kíní kan kó yanjú wọn kì í ti wá níbẹ̀ síwájú. gbogbo nǹkan mẹ́rin ló yanjú. mo wá bára àbí dúpẹ́ pé òní tẹ́mi náà wà àti báwa tí kò fi ọba ẹgbẹ́ mi sílẹ̀ ọ̀hán òní tí wà mo sì kò fẹ́ bàbá wa àgbà mẹ́rin rẹ̀ wọn á fẹ́ kẹjá mú àsìmẹ̀ ipò tẹ́ wa yìí a ní ìdíyẹ gan o ẹni tó ní bíbá yìí nàlàfẹ́ tẹ́ fi gun ọ̀dọ́ ṣiṣẹ́ tẹ́ wàá lò kẹrin kéṣì ẹ wàá máa ṣiṣẹ́ kàlìkẹ̀mbà wọ̀túkà ṣi sàwádà ayé ní bayáda ẹ máa mú ìmọ̀ tó yanjú àti ọ̀pọ̀lọpọ̀ èdè lára bá mú mọ̀ ní. ẹ máa mú ìrìnjẹ́ wọ́rọ́wọ́ lára bá mú gàmàlì. ẹ máa mú ọ̀pọ̀lọpọ̀ tẹ́lifà àti kápọ̀ yẹn tó tó ní àti tó tó ní kápọ̀lẹ̀ lára bá àgbàjá náà sí. ẹ bá kẹ́rin ẹ máa mú ọ̀rọ̀ tí ò ní gùn ọ̀rọ̀ tí ò ní gùn yàrá àgbàrá bàná.
àwọn kan náà rí ilé sà sí orí àga yẹn tẹ́jú kò ní lórí nítorí òní àbọ̀lá abọ́lá àwọn dúpẹ́ èmi kẹfìrà níbàrà mi dúpẹ́ ní olé yìí ó sọ ọmọ ọwọ́ lẹ́bàá yẹ̀ sórí àga yìí yóò mọ̀ ṣe bí àwọn ẹni àná ni. ìwé ẹni bí ó máa ṣe bí àwọn ẹni àná ni. àwọn kẹ́kọ̀ọ́ méje wọn nínú lẹ́yìn méje ìkànnì àkọ́kọ́ wọn ni àfáàsùmọ́ọ̀n àtàkàrà ni ẹ máa bọ́ sí ẹ máa bọ́ sí ẹ máa bọ́ sí ẹ máa bọ́ sí ẹ fi hàn abá ni gbogbo èyí tí dáúdà àwọn ìkọlù tí mo bí náà bọ́ ń bí. bàbá wa gákàdì wọ́n sáì mi yẹn lẹ́yìn ọdún gbọ́dọ̀ mo fi tíìtì lẹ́yìn. nítorí kí n pè é ní àkóónì ẹ̀yìn akin ẹni tó lọ́mọ ìyá rẹ̀ àfáwọn àgbà Musa ọmọ ìyá rẹ̀ ni wọ́n dúró tán ọlọ́mọdé àárín tó wá rí bẹ́ẹ̀ àwọn méjìlá yìí ayélujára wọ́n mú ọmọ ìyá àfáàrùn lẹ́yìn ni o ẹ má tẹ̀lé àwọn ẹ̀wù ẹ dẹ̀ máa gbé ìtẹ́ ọba ẹ máa tọ́jú ẹ máa tó ṣe ní o ẹ dún fún ọ ní ẹrú tẹ́lẹ̀ yẹn ìgbà táwọn kéwú lọ́wọ́ nílẹ̀ Haúsá táwọn wà bí èmi àti fákan ìdèyàn wákàtí ẹ̀dẹ́ sókè àwọn tá a dodo jábà Kaduna jábà ìdúgbò wọ́n fẹ́ kọ́ gbólóhùn yìí tí ìsìnkú lẹ́ pé Ọlọ́run tó kojú ilé paná. ilé paná. lánàá ẹ̀yin náà ní yíra náà ó wá parẹ́ fún ọdún kan ní kése. ó wá gbẹ̀yìn tán náà lé ọ̀hún padà ọ̀hún padà. ìmáàmù Dàsúkì kẹ́mọ̀ọ́mọ́ ní ram. Ọlọ́run tó kojú ilé paná. ó ti gbẹ̀yìn tán náà lé ọ̀hún padà. ìmáàmù Dàsúkì kẹ́mọ̀ọ́mọ́ ní ram. Ọlọ́run tó gbójú ilé paná. ọba tó gbójú ilé paná. ọba mi tó gbójú ilé paná. ó ti gbẹ̀yìn tán náà lé ọ̀hún padà. ìmáàmù Dàsúkì kẹ́mọ̀ọ́mọ́ ní ram. Ọlọ́run tó kojú wọ́n ní kọ́dọ̀ ọmọ tí wọ́n bí tí wọ́n ti bí nílọrin yìí tí wọ́n bá bí àáfàá wa ni wọ́n ń ṣe tí wọ́n bá sọ pé àwọn èsà àáfàá wa àwa náà pe àmọ̀bìtà àti kéwù Ìlọrin Ọlọ́run má jẹ́ kí Ìlọrin ó bàjẹ́ láéláé. Bàbá ìmọ̀ wọn gbà tòní wọ́n ní táwọn ní fún yín gbogbo èèyàn ní kẹ́ ẹ fẹ́ràn gbogbo èèyàn kọ́ sì ni ó fẹ́ràn yín. Wọ́n ní gbogbo èèyàn ní kẹ́ ẹ fẹ́ràn bàbá ìmọ̀ wọn gbà àmọ́ gbogbo èèyàn kọ́ ni ó sẹ̀sán fẹ́ tí wọ́n fẹ́ràn yín. Ọlọ́run ó dúró tì yín. Wọ́n ní ẹ dákun wọ́n lẹ́yìn náà lẹ́kọ́ àǹkéwú náà tòótọ́ wọ́n ní ẹ má gbàgbé Ọ̀yún nínú kábínẹ̀tì ìbá wọ́n ní ẹ máa rántí wa wọ́n ní ẹjọ́ wà nú àkọọ́lẹ̀ wọ́n ní ẹ máa rántí wa lọ́yùn wọ́n láfa wa lẹ́ ṣe wọ́n láà sì gbà tòde tinútinú wọ́n ní bàbá gbà Ọlọ́run rí wa Suratul Fatiha alápapọ̀ wa yí mẹ́ta bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin آمين بسم الله الرحمن الرحيم. بنو آدم المرقدي نبيه بالخير على زمان آدم المرقدي آدم المرقدي آدم المرقدي نبيه بالخير على زمان فنانو بنو آدم المرقدي فنانو بنو آدم المرقدي نبيه بالخير على زمان. Ẹ̀dá pẹ̀já farabalẹ̀. Lábẹ́ ìdarí bàbá wa àgbà, ìpòdí láti ṣe ìgbàgbọ́ ní oṣù Kọ́láwọlé Bímà tí wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì Ẹ̀dá pẹ̀já ká fi àyè lè fáwọn àgbàlagbà. Professor Amsa Abdulrahim. Bàbá wa Mòdìrú wa lórí ọmọ. Èyí dájú pé kò sí tí ń ṣẹ́kù mímọ̀ ni. Èyí tí pẹ̀lú rẹ̀ tí wá jẹ́ kí ṣíṣẹ́kù rẹ̀ ọlọ́kàn rẹ̀ kó kése òun náà tún wá lọ́lọ́run tọ́lọ̀ ní kẹ́ẹ̀ ní.
wọ́n bí ọlọ́run méjèèjì ọlọ́run dàpọ̀ mẹ́fà lọ́wọ́ ilá ilá yóò lọ́nà títí gba Al-Qur'ani lọ́dọ̀ ọlọ́run. bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ wọ́n ní àwọn kí ìwọlé àwọn bàbá wa pẹ̀lú gbogbo tí ń jẹ́ ní Niqabatul Markaziyyina lápapọ̀ kárí ayé pé àwọn kì í pé ẹ máa wulẹ̀ ẹ máa rọra. nígbà tí gbogbo tí ń jẹ́ ní Niqabatul Markaziyyina tí wọ́n dìde ńlẹ̀ pátápátá wọn ò sẹ́nìkan kù láti wá kí bàbá wa ìmáàmù àgbà ìpè àwọn wá bá yá àyín lórí tọ́lọ̀mùsẹ̀ lórí ètò rẹ̀ lórí kádàrá aláìmọ̀kan òní máa ja destiny níyàn pẹ̀lú ìdarí bàbá wa àgbà tí wọ́n jẹ́ pírẹsidẹ́ǹtì kárí gbogbo ayé yányán fún Markaziyyina lápapọ̀ àwọn náà ni bàbá wa tí wọ́n fi ti ọwọ́ àti àbálẹ́ dárúkọ wọn pẹ̀lú Sheikh Adam bàbá Sheikh Adam Abdullah Al-Ilori Al-Allamatu As-Sudani ọlọ́run dákun báwa sàlékò kí fún bàbá alálìkè àmà bí ayé bá ń jẹ́ ayé bí bàbá ń jẹ́ ìgbà ọlọ́run má jẹ́ kí wọ́n fi mímọ́ pètè nílé bàbá Sheikh Adam ọlọ́run dákun má jẹ́ kí wọ́n fi mímọ́ pètè nílé bàbá Sheikh Adam ọlọ́run dákun má jẹ́ kí wọ́n fi mímọ́ pètè nílé bàbá Sheikh Adam ọlọ́run àti tó dàrú Al-Qur'ani lọ́dọ̀ ọlọ́run bí ayé bá ń jẹ́ ayé bí bàbá ń jẹ́ ìgbà má jẹ́ kí wọ́n fi mímọ́ pètè lára gbogbo tí ń jẹ́ Markaziyyina lápapọ̀ ọlọ́run àti tó dàrú Al-Qur'ani bàbá Fadilatu Sheikh Al-Muhtaram Fadilatu Sheikh Dr. Yusuf Juma Ilala ọlọ́run mọ́sá jẹ́ kí á rí yín pé àfi tí bàbá wa Sheikh Adam náà akẹ́kẹ́ yín pé ẹ máa wulẹ̀ ẹ máa rọra bàbá wa ìmáàmù ní ká máa kéyìn. bàbá wa tó ń jẹ́ sẹ́kítírì àgbà fún gbogbo Niqabatul Markaziyyina lápapọ̀ kárí ayé àwọn náà ní àfáà mi àgbà Sheikhul Balaga Fadilatu Sheikh Al-Ustadh Dr. Al-Mutaqaid. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله الأبرار وأصحابه الأخيار وتابعين لهم بإحسان إلى يوم الدين. أولا أريد أن أبدأ هذه الجلسة بتحية إسلامية مباركة عطرة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الرئيس العام لنقابة المركزيين سوف يقدم الرسالة التي من أجلها جئت، ولكن قبل ذلك أصالة عن مدير المركز الشيخ محمد. kàkà iṣẹ́ tí ò yẹ ìmáàmù ó mú kó lọ ẹ ní ìdàkílọ̀ sàlẹ̀ jẹ́ o kẹlẹ́ wo ayé àwọn ìmáàmù jáàmì táwọn pẹ̀lú àwọn aláwo tó ń ṣe táwọn pẹ̀lú àwọn agẹmọ́sọ ń ṣe pọ̀ táwọn pẹ̀lú àwọn táwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ń ṣe pọ̀ ó kú sàlẹ̀ bàbá Sheikh Adam wọ́n wá ju ìmáàmù méjì fún wa ìmáàmù méjì bàbá ní ìmáàmù méjì pé náà ló wà a'immatul khair bàbá ṣe pé náà ni a'immatul khair wa a'immatul shar àwọn ìmáàmù rẹ̀ tí ìmáàmù àti wọn tó jọ tàbí Ibrahim tí ìmáàmù àti wọn tó jọ ti Muhammad alabi Muhammad gbogbo ní wọn bẹ́ẹ̀ Ọlọ́run pàápọ̀ ó sọ ní a'immatul khair ìmáàmù rẹ̀ ó tọ́ bàbá ní ìmáàmù kejì tọ́lọ̀ tún introduce wa a'immatul shar àwọn ìmáàmù àwọn tó yẹ ká débi ìmáàmù tó yẹ pé ìmáàmù bí lọ́rọ̀ ń pè wọ́n. àwa sọ fún ìmáàmù apáyín dúpẹ́ ibi tí ẹ belong sí kíláàsì àkọ́kọ́ yẹn. alhamdulillah. kí wàá ní iṣẹ́ kíláàsì àkọ́kọ́ yẹn tó fi pè ní ìmọ̀ àìmọ̀tò tó fi pè ní àìmọ̀tul khair. ọlọ́run wá júwèé iṣẹ́ wọn fún wa kó kún ìtẹ́ àsọ̀njẹ̀dá ọlọ́run ní ọjà ni náà wù àìmọ̀tà yẹ́dẹ̀wọ̀n náà يهدون بأمرنا فأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين.
ẹ tọ́lọ̀ bá fi sípò iṣẹ́ wa bẹ́ẹ̀ iṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ àyà yẹn lójú ẹ pé ìmáàmà iṣẹ́ tí ò bá látàrí tó tóbi ló gbọ́dọ̀ mọ̀ àtàrí ńlá oṣù kan ńlá ọlọ́run ní àwọn tó gbé ní àyè mọ́tòlù káyì afẹ́wọ́ àdàtúkì. يهدون بأمرنا class that belongs to me ẹni ìdí àti ìlọsàlẹ̀ wò kẹwò tó ń ṣẹlẹ̀ ọlọ́run ní wàjálì náà àyímọ̀tá يهدون بأمرنا ọlọ́run tó gba àwọn ànábì yẹn ó tò wọ́n pọ̀ nígbà tó wọ́n fẹ́ parí àṣìṣe ni ó gbogbo àwọn ànábì tó tò jálì náà àyímọ̀tá ni yàtọ̀ nàbí àmúlà mo ṣe wọ́n ní ìmáàmù tó yẹ pé ọ̀rọ̀ wọn náà fi ní ìlànà ọ̀nà wa náà ń tọ̀ yàtúnà bí àmúrínà amúrò wa ọ̀rọ̀ wa náà fi ṣe náà fi ń tọ̀ náà fi ń ṣiṣẹ́ náà fi fọ́lò. àkọ́kọ́ pọ́ìntì àkọ́kọ́ ni alìmọ́ yahdi bí amúrò wa sínú wọlé àlàyé wọlé yahdi bí amúrò ṣètò àkọ́kọ́ ni ó wá ní. وأوحينا إليهم فعل الخيرات. ibi tí ṣe wá wà ní ọlọ́run ní àwòrán náà ilé yìí àwọn afiránṣẹ́ gbogbo àwọn ìmáàmù lórí ìkẹyìnrátì iṣẹ́ eré iṣẹ́ kọ̀rọ̀ kó tó kọ̀rọ̀ fílẹ̀ ìkẹyìnrátì yẹn iṣẹ́ kọ̀rọ̀ ni àwọn iṣẹ́ dàrúmọ́ náà wọ́ nínú àwọn ìjàmọ́ ìmáàmù ló ṣe gbé tuntun àwọn opó tó fi tọkọ̀ wọn fi wọ́n lẹ̀ bí ò sọ́nà mọ́ ìmáàmù ọgbà lóun lọ kí n láfi kó fi yẹn lẹ̀ ní kọ̀rọ̀ ló ti gbọ́ yẹn àwọn bàbá tó ní ọmọ tó rí wọn pé tó fẹ́ lọ sọ́jú pẹ̀ ẹ̀kọ́ tí ò sówó ìmáàmù náà wà bá ìmáàmù gbọ́dọ̀ á ní charisma personality tó fi bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ ẹ lọ ṣe báyìí tóbi ìmáàmù gbọ́dọ̀ bára ẹ̀ jẹ́ lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ó gbọ́dọ̀ ní charisma pé ẹ lọ ṣe báyìí wọ́n dẹ̀ máa ṣe lẹ́sẹ̀ iṣẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run dákọ̀ yẹ kó tó sọ̀rọ̀ nu. وأوحينا إليهم فعل الخيرات. gbogbo fámìlì tí o bá ní jẹ́ tí o ní mú èèyàn gbọ́ ọgbọ́n ọmọ sáájú kọ́lọ́ kí ni sọ yóò mọ tó ń ṣẹlẹ̀ yẹn yóò wà tọ́jú ìgbẹ́ yẹn yóò tọ́jú àwọn tó ń wáṣẹ́ tó ń ríṣẹ́ ó gbọ́ ní kàdísímà tí ọmọ ẹnìkan bá jáde tó jáde gíráàdì tó ṣe tó wà ríṣẹ́ kọlọ̀ báyìí mọ́ ìmáàmù gbọ́dọ̀ ní pòsàn fílẹ̀ lẹ́kẹ̀rẹ́àjì ọlọ́run dá sọ ní fílẹ̀ lẹ́kẹ̀rẹ́àjì ìmáàmù gbọ́dọ̀ engage fílẹ̀ lẹ́kẹ̀rẹ́àjì ní kọ̀rọ̀ jẹ́ ní ọ̀rọ̀ fílẹ̀ lẹ́kẹ̀rẹ́àjì iṣẹ́ kọ̀rọ̀ ti mọ́mù ni nígbà tó náà wá gbẹ́bẹ̀ tó wá ní. wà á kọ́ ọmọ sọ̀rọ̀ àti. kàmá ní ìdí kàmá kiri fún yàn ó wá ṣe tẹ̀lé iṣẹ́ yẹn ti kọ̀ iṣẹ́ ìta gbangba ni ti fílẹ̀ ní ìkọ́mọ̀ sọ̀rọ̀ iṣẹ́ kọ̀kọ̀ olówó pọ̀ jù olówó àlejò ó ní ẹrù lówó ìmáàmù jù ìmáàmù yẹ kónú máríjà ni kónú ìfúnkara wọn mọ̀ sáà kí ni gbọ̀dọ̀ àwọn àwọn mínísítà àfihàn fìlà ìmáàmù náà bàbá ìmáàmù tó bá lọ́ba tó ti balẹ̀ ẹ̀jẹ̀ tóun náà lè bẹ́ẹ̀ nìkan ká sọ̀rọ̀ ó fún náà lọ́ba iṣẹ́ kọ̀rọ̀ tó ilẹ̀ lẹ́kẹ̀rẹ́ ọlọ́run kọ́kọ́ sọ fún iṣẹ́ ìmáàmù nìyẹn ó wà ní tí ìmáàmù bá ṣe iṣẹ́ lábẹ́ wà á kọ́ ọmọ sọ̀rọ̀ àti. wà á ní ìdúró fáwọn èèyàn gbà náà tó tó wá kan. wà á ìta zaka. ó máa wá ṣètò zaka ètò zaka yóò máa ràn án lọ́wọ́ láti máa ṣiṣẹ́ kọ̀rọ̀ yẹn kó jẹ́ man of integrity lọ́dọ̀ àwọn èèyàn ló pé ìwọ lọ yọ zaka báyìí lọ zaka báyìí lọ zaka báyìí ìyẹ̀tọ́ wà á kà tí ìta bá ń gbé wá nínú zaka yẹn ló tún àyè gbogbo ẹni tó bá sunkún wá nínú zaka yẹn ló máa palẹ̀ rìn ó wá ló fi sọ̀rọ̀ inú ó wá sọ̀rọ̀ zaka. wàkàánù lana àdìdì. àwọn yẹn làgbà bó ti wà iṣẹ́ ìmọ̀lẹ́ xẹ́rẹ́ àti ó wá ní bàbá ọlọ́run wá tó sọ̀rọ̀ àyè mọ̀tò ṣá ọlọ́run wá ní àṣẹ ìjà sọ tóbi wọ́n bá fi kàn án balẹ̀ ọlọ́run wá ní wájà ní náà mọ̀mú ṣá àyè mọ̀tò ṣá ọlọ́run wá ní wájà ní náà àyè mọ̀tò yẹ́dẹ̀ òun náà ìlànà bàyá wà ní kìyàmá láàyò sọ̀rọ̀ kọ́sọ̀sọ̀. وجعلناهم أئمة الشر. وجعلناهم أئمة يدعون إلى النار. وجعلناهم أئمة يدعون إلى النار. ويوم القيامة لا ينصرون. ويوم القيامة لا ينصرون. واتبعناهم في هذه الدنيا لعنة
وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المكبوحين. ويوم القيامة هم لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المكبوحين. tó bá ń forí ọmọ èèyàn tó fi gún ọṣẹ ogun fúnra ẹni ogun fáwọn èèyàn ni ó ń lo ọwọ́ ọmọ èèyàn ó ń lẹ́sẹ̀ ọmọ èèyàn ó ń là ọmọ èèyàn ó ń lójú ọmọ èèyàn àyímọ̀ náà sì làwọn náà wọ́n sì ń bá ní ìlú kan bẹ gbogbo àwọn olóró bẹ gbogbo àwọn alágẹ̀mọ́ bẹ ọ̀rẹ́ pẹ̀lú wọn làwọn ìmáàmù wọn náà sì ń pera náà ìmáàmù bí òní máa dákọ̀ ìlú àmì ẹ̀ta ẹ̀ lọ sàlẹ̀ òkè lọ́wọ́ àyímọ̀ tíṣàlù ọlọ́wà ni àwọn kan bẹ̀ jà ní náà mú. àìmọ̀tá yẹ̀dírúnà ìlànà. àìmọ̀ làánà ìmáàmù làánà àmọ́ iná ló máa kó àwọn èèyàn wọn. wọ́n máa pèpè wọ́n máa lead àwọn èèyàn lọ sínú yẹ̀dírúnà ìlànà rẹ̀ wọ́yọ̀ wọn kì í àmà tí láyò ń sọ̀rọ̀. lọ́jọ́ bẹ́ẹ̀ gámà nínú ọ̀lọ́ lójú àwọn náà. wà á ti máa ná òun fi hà bí. kò ní díjà gámà kí n tó hàn dùn. wà á ti bàa náà. في هذه الدنيا لعنة. ní tí wọ́n sọ yá lánàá fún wọn gbogbo ẹni tó bá ní ìdí èèyàn tó bá tún jẹ́ láwo gbogbo ẹni tó ń jẹ́ ìdí tó ń jẹ́ ní olóṣogbo ẹni tó ń ní ìdí èèyàn tó jẹ́ alágẹmọ ẹni tó ń ní ìdí èèyàn tó jẹ́ ọ̀rẹ́ eléégún ẹni tó ń ní ìdí èèyàn bí àwọn sáfà àkọ́kọ́ báyìí gbogbo wọn olóró yìí wọn ló sì wá ń kí wọn lọ́wọ́ pa fún mú ṣèkí náà fún mú lẹ́ẹ̀kí náà ọlọ́run ló mọ bẹ́ẹ̀ ayé ní kò sì sọ́lá lánà nígbà tí tó wáyé ó ní nígbà yìí ní tó bá sẹ́ lánà ni wọ́n ti bá náà في هذه الدنيا لعنة kó tó di jáwé ìkànnì yóò kọ́ máa gba lánà yẹn lọ́ọ̀bá. ويوم القيامة هم من المكبوحين. torí náà àwa kì í ọmọ pé tàṣíkì ìdílé tí bàbá ti jáde. ilé tí bàbá wa ìmáàmù ti jáde ìdílé ìmáàmù àgbà wọ́n belong sí ìmáàmù dáadáa ìmáàmù rere ni. èèyàn wá lè mọ iye oore. èèyàn ò lè mọ iye oore àṣẹ kó rí ìmáàmù bí. gbogbo nǹkan náà ni. gbogbo nǹkan náà ni. ó lè mọ iye omi. ó lè mọ iye omi àfi kó rí iná. ó lè mọ iye ìmọ́lẹ̀. ó lè mọ ìmọ́lẹ̀ àfi kó rí òkùnkùn. èèyàn ò lè mọ iye kíyàn jẹ́ ìmáàmù rẹ̀. àwọn tó jà ìmọ̀ ti ṣàbẹ̀wò. àfi tí yẹn bá dé àwọn ìlú tí èèyàn rí àwọn ìmáàmù aburú ìmáàmù àgbákò ń bẹ̀. abayin yọ bàbá ìmáàmù. àdúrà tá a ṣe fún yín wájú bàbá ọba ìlú Ìlọrin. a ti tọrọ ẹ̀mí gígùn fún yín ẹ̀mí gígùn àti àlàáfíà ara tó péye àti ṣọ́ Ọlọ́run àti ààbò rẹ̀ àti àlékún mímọ́ àti àlékún àwọn ọgbẹ́ àlékún sùúrù téèyàn máa lágbàmára oríṣiríṣi nǹkan tí tágbàlagbà gbọdọ̀ ní tí ó fi wá sọ lórí gbogbo ìlú ọlọ́mọba ṣe bẹ́ẹ̀ fún yín àrísìkí tẹ́ ìwọ lò ó tábì ṣiṣẹ́ àyímọ́tìlẹ̀ xayiri fílẹ̀ xayirat gbogbo àwọn dáadáa tábà ṣe ọlọ́run ní ṣe yín tálíkà kò ní ṣe yín máa mú tálíkà ọlọ́run jẹ́ wá lè máa ná kẹ́ máa fi ṣe dáadáa ọlọ́run jẹ́ kígbà yín kó tù wá la kó tù wá lẹ̀ sàmì jẹ̀ máa kó rọrùn fún wa kó wá rọrùn fún gbogbo tí ń jẹ́ Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ kó rọrùn fún Kwara lápapọ̀ kó rọrùn fún Nàìjíríà lápapọ̀ alánàbíyà Muhammad ọba fún ìmáàmù làkọ́jà kọ̀m lè ilé àfi. àmọ́ pẹ́ tí a fẹ́ dá yẹn. àmọ́ pẹ́ tá a fẹ́ dá yẹn. bàbá wa ọlọ́lá àwọn ọba ìlú Ìlọrin. bàbá wa ọlọ́lá àwọn ọba ìlú Ìlọrin wọ́n lè jẹ́ awíbẹ̀lẹ̀ kẹsì wọ́n lè jẹ́ ajọ́ pé mẹ́ta. الله يعصمك من الناس يسري وحفظك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. àwọn la fẹ́ dún ọpẹ́ yẹn fún. ẹ̀rù ń ba gbogbo onílàákàyè. ẹ̀rù ń ba gbogbo ọ̀jọ̀gbọ́n àti onílàákàyè. àyà gbogbo kálukú sì ń já. àyà gbogbo oníkálukú ń já ó ká sókè. orí ẹja ti ń bàjẹ́. torí orí ni ẹja ti ń bàjẹ́.
kì í bàjẹ́ láti wù la ilaha illallah. ta ni bàbá ó yàn fún wa ta ni bàbá ó yàn fún wa tí ó sọ lórí wa ó kó gbogbo wa láyà sókè ó kó gbogbo wa láyà sókè àgbádùn àgbádùn kódà à ń sunkún rẹ̀ torutoru kódà à ń sunkún ẹ̀ torutoru torí tí aṣáájú wa bá ti lè rí bákan torí bí aṣáájú wa bá ti lè rí bákan bẹ́ẹ̀ náà ni gbogbo àwa yìí tó kù náà rí lójú ayé. bàbá ọba olúlọrí ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o adúpẹ́ o ọpẹ́ tí bàbá wa àgbà kí ó gbèmí wá dá nìyẹn. ẹyàn tó dùn mọ́ wa. ẹyàn tá a fẹ́ ẹyàn tó dùn mọ́ wa. ẹ wá yan tó ṣe déédéé. wọ́n yan tó dùn mọ́ yàn tí ò sì ní ṣe déédéé. ó ṣe déédéé ó bá a mú. ẹ fi sọ́tún ẹ fi sọ́sì ẹ fi síwájú ẹ fi sẹ́yìn. wàlíyí ọlọ́run ní ọba wa àgbà nínú Ìlọrin ẹni ṣéwù. ibi ẹ lọ lè dúró yẹn. ibi ẹ dúró ni bàbá ẹnìkan kò níyèméjì kò sẹ́nìkan tó já pátá gbogbo wa lágbà. àdúrà táwọn máa ṣe. bàbá wa àgbà ìmámù àgbà gbogbo ayé ti ṣàdúrà fún yín.